ìyá mo kí obìnrin níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi nílé ní lóko pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ dédé àkókò tí fídíò mi ló bá dé bá yín. Orúkọ mi ò yí padà, Alhaji Kamalu Àyìndé Abíọ́dún onílé ńlá tó borí mọ̀ sí Abẹ́dìdán. Fídíò yìí ò ní pọ̀, mo ṣe fídíò yìí fún Alhaji Hamzat Horiyomi, kọ́kọ́rọ́ alátẹ tí ó bọ̀ wá mọ̀ ní Ìbàdàn tó wọ́n jáde fún ẹgbẹ́ òṣèlú accord fún governorship election tó ń bọ̀ ní 2027 lórí allegation tí ọmọ ìyá wa funny thinker ọmọ Aburumaku tó fi kàn wọ́n. Alhaji Horiyomi Hamzat, ẹ jọ̀ọ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ fídíò yìí ẹ make sure kẹ́ bá mi tag Alhaji Horiyomi Hamzat, ẹ bá mi tag gbogbo àwọn bánsà wọn pélébé àti skélébé àti gbogbo ẹni tẹ́ ẹ mọ̀ tí wọ́n yí Alhaji Hamzat ká tó lè jẹ́ fídíò dọ́dọ̀ wọn. Alhaji Hamzat Horiyomi, gbogbo ayé ló fẹ́ràn yín gẹ́gẹ́ bí àwa tá a gbé Nàìjíríà tá a gbé lókè òkun gan a fẹ́ràn yín púpọ̀. Àdèmọ̀ jẹ́ ìjọmọlúàbí yín bó ṣe rí láàrin àwùjọ, but allegation tí funny thinker fi kàn yín yẹn ṣé bó ṣe rí ni sá, ṣé lóòótọ́ ni? àwa má pé kó lè rí bẹ́ẹ̀, ṣùgbọ́n torí ọjọ́ ọ̀la kọ́ mọ́ máa kọ́rọ̀ yín mọ́ padà máa affect yín afẹ́ sọ báyìí. Lóòótọ́ gbogbo ayé ló mọ̀ wípé onírédíò tí funny thinker máa ń sọ, gbogbo ara mọ̀ pé ẹyẹ méjì ẹ̀ jáde ẹ̀, gbogbo ara mọ̀ pé ẹ̀yin Alhaji Hamzat Horiyomi ọmọ Hamzat ló ń pè lọ́mọ onírédíò ní Ìbàdàn. First of all sá kí n pẹ́ ẹkú oore ẹkú àánú tẹ̀ ṣe, oore ò ní dibi, èyí tó dibi gan tó fẹ́ dibi Ọlọ́run kò yín yọ, Ọlọ́run dẹ̀ máa yọ yín. Alhaji Hamzat Horiyomi ó ní Bùnmi tí gbogbo àmọ̀ sí Gumi ló ṣe ń sí Bùnmi nọ́mọ̀ ẹ mọ̀ pé láì ní tiẹ̀ ó máa ń tù sorúkọ ni. Bùnmi tí gbogbo àmọ̀ sí Gumi nígbà tó wá sí Ọ̀yọ́ state ó ní ẹ wà lára àwọn tó ṣe meeting pẹ̀lú Gumi tí mo dẹ̀ rí pé gbé Gumi wá sí Ọ̀yọ́ state nígbà náà ó bring a lot of controversy gan. ṣé ru yín lọ ẹ̀ka bá ń bẹ̀ kẹ́ wà ń bẹ̀ àmọ́ pé kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ó ní lóòótọ́ nínú voice nínú fídíò yẹn ó ní wọn ò jẹ́ fáwọn èèyàn láàyè kan ya fọ́nrán which is kan record video. Ó ní ṣùgbọ́n ó wá sọ point kan bẹ̀, ó ní despite of that òun sì ní àwọn ẹ̀rí kọ̀ọ̀kan lọ́wọ́ as a proof tó òun show 100% pé ẹ wà lára àwọn tó gbé gún wá níbi meeting yẹn as a governorship candidate tẹ́ fẹ́ head gbogbo Ọ̀yọ́ state lórí ẹgbẹ́ accord. Alhaji Hamzat Horiyomi, ṣé allegation yìí ṣó help yín sá? ẹ má jẹ́ ká wò torí èmi o, tọ̀la ní kẹ́ jẹ́ ká wò. Ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa sẹ́yìn, you still continue to it, ṣùgbọ́n allegation kékeré yìí ṣe mọ̀ pé ó lè da gbogbo nǹkan tẹ́ ṣe ní dáadáa yẹn ó lè jẹ́ kó dànù àti tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la. Tẹ́ ẹ bá ní ẹ̀yin ẹgbẹ́ accord, gbogbo ẹ̀yin jàǹkàjàǹkà nínú ẹgbẹ́ accord, tẹ́ ẹ bá ní ẹgbẹ́ ẹ̀yin ò lè borí, tí mo dẹ̀ nígbà pé gbogbo ilẹ̀ bìlípì yóò borí, tó bá ṣe bẹ́ẹ̀ tó bá borí ńkọ́? Tírú nǹkan bẹ́ẹ̀ ìbá wá ṣẹlẹ̀ lọ́la, I yóò bring video ọmọ Aburumaku funny thinker jáde wípé ó dẹ̀ sọ bẹ́ẹ̀ gbà náà o. Alhaji Horiyomi and all the elders nínú ẹgbẹ́ accord, ẹ mọ̀ rí nílì pé politics lélẹ́yìí o. You need to come out and make sure you prove it to the world pé nǹkan tí bàbá yìí ṣe o tó sọ o irọ́ ló pa o, kò rí bẹ́ẹ̀ torí ẹnìkan nítorí ọjọ́ ọ̀la. Èmi ò dárúkọ ẹ, I did not call you, I did not mention your name. Gbogbo ayé
àwọn tẹ́ ẹ máa gbẹ́jọ́ lọ fún gan ní court wọ́n mọ̀ àwọn náà wà lórí social media they know who this guy is referred as onirodio to wọ́n mọ̀ ẹ̀ tó refer onirodio sí wọ́n mọ̀ ó dẹ̀ ti sọnù lọ́rọ̀ yẹn pé despite pé wọ́n jẹ́ kán ya fọ́nrán ó láwọn proof mélòó kan lọ́wọ́ òyìn ti tó láti pé kẹfì lọ sí court of law ọmọ ní charge me to the court grammar ẹ̀ tó láìkì jù nìyẹn ìgbà wọn àti Sunday gbọ́ra charge me to the court Alhaji Horiyomi ẹ ti jà fọmọdé ẹ ti jà fàgbà ẹ ti jagun fóró ṣẹfẹ sọ̀rọ̀ ayé dàtúpà tó tàn tí ò lè rí di ara ẹni this is time you have to come out and defend yourself clarify the issue clear the issue let everyone know ṣé òótọ́ ni àbúrò ló pamọ́ yín because this guy has gone far láti fi allocation yẹn kàn yín wípé mùsùlùmí ara àwọn tó máa ń sọpọ́ọ̀tì àwọn tó máa ń pààyàn níyìn ẹ máa ń ṣe lábẹ́lẹ̀ ó dẹ̀ ní proof wa ẹ need anything ju pé ready and charge it to the court kò yẹ yín sìn gbogbo ẹgbẹ́ accord Alhaji Horiyomi ẹ jẹ́ ká ti mọ̀ pé ẹ̀yìn gẹ̀ẹ́ láńṣàn pé ìtàlẹ̀ wúlò sí ẹ̀ wúlò fúnra yín nulẹ̀ we want to know a fẹ́ rí between 1 week ẹ mọ́ wá jáde kẹsàn-án pé àwọn pè mí àwọn kan bẹ̀ mí àwọn tó bẹ̀ yẹn ló máa fi burú tó bá dọ̀la o tí n bá ti mọ̀rọ̀ sọ jù ọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ o máa sọ̀rọ̀ wá fẹnu jam fọ́nìtìkà ọlọ́wọ́lá oore tí mo ti ṣe fẹ́ lọ́jọ́ kan rí ọlọ́wọ́lá ọjọ́ tí wà tiẹ̀ tó rí ẹ léèyàn tó gbé ẹ jókòó síwájú lórí fídíò tó pòsì fún rẹ tẹ́ ẹ jọ ń tọwọ́ bọwọ́ jẹun nínú àgbo kan náà ọlọ́wọ́lá ọjọ́ tó tutù mú ẹ tọmọkùnrin tó mú aṣọ tó fi bò ẹ́ ọlọ́wọ́lá ọjọ́ tẹ́bi ń pa ẹ́ tọmọkùnrin fún ẹ lóúnjẹ ọlọ́wọ́lá ọjọ́ tó nídìí àánú tọmọkùnrin yìí pè ẹ́ tó ṣe ẹ́ láàánú lágbára Ọlọ́run gbogbo nǹkan tó kò ṣe fún Alhaji Horiyomi Hamzat torí mo mọ̀ pé ó ti jẹ́ kí mọ̀ yóò sunkún ní kọ̀rọ̀ láìmọye ìgbà mọ̀ yóò ti sun ẹkún láìmọye ìgbà no sinner can go unpunished pọ́nìtìkà ó jẹ yẹyẹ wàá jẹ wàá fúyàwó jẹ àwọn ọmọ ó jẹ tọmọtọmọ tó bí wọn ó jẹ gbogbo ohun tó kò fẹ́ dà nílẹ̀ Yorùbá yìí Alhaji Horiyomi à ń retí kóòtù lóòótọ́ kò dákọ yín ṣùgbọ́n gbogbo ayé mọ̀ pé onírédíò ẹ̀yìn ló ń bá wí gbogbo ayé ló mọ̀ àwa ní sọ jù yẹn lọ ṣùgbọ́n ẹ proof wa pé nǹkan tí ọ̀bọ èso tọ́ ni àìmọ́ sọ̀rọ̀ yín ó tú èmi ẹbí ẹnìkan màá mọ̀ pé nǹkan tó wú yẹn ò tọ́ ni Alhaji Horiyomi Hamzat mo mọ̀ kẹ́ máa wo fídíò wa dáadáa àwa láìkì yín àgbà fún yín gan ẹ jáde kẹ́ ṣe mí fún orúkọ yàtọ̀ o ipò tẹ́ fẹ́ lọ ṣe yẹn ọdún mẹ́jọ lẹ máa fi ṣe ẹ lè jọ ọdún mẹ́jọ lọ ṣùgbọ́n àdúgbò tó fi kàn yín yẹn tẹ́ bá dàgbà àgbà tẹ́ bá lọ àwọn ọmọ tẹ́ bí wọ́n máa àdúgbò kàn wọ́n àwọn ọmọ àdúgbò wọn mọ̀ bánú ìwé tàn Facebook never forget a máa gbé wá fún yín ní gbogbo ìgbà bẹ́ẹ̀ kẹ́ bàbá máa rí ọ̀la máa sunkún tọ́rọ̀ lọ́wọ́ ní pa ilẹ̀kùn ẹ̀ máa ń rẹ́rìn ni lọ́yẹ̀ kẹ́ jáde kẹ́ jẹ́ ká yóò mọ̀ pé ẹ mọ̀ náà ẹ ní kẹ́ lù òfin tó máa ń pariwo náà ní kẹ́ fi gbé ló bá parí fọ́nìtìkà o máa ń ṣáàjì mi tó kọ́ mọ̀ pé ò dárúkọ mọ̀ yẹn ṣùgbọ́n gba ayé mọ̀ tó fẹ́ lọ gbẹ́jọ́ bá gẹ́mọ̀ pé òun ni ẹjọ́ máa lọ rọ́ǹbẹ̀ mi fẹ́ kó tiẹ̀ proof pé kí Ọ̀yọ́ state kọ́ tó dìbò fún wrong person làwà lọ́nà àwọn proof tó ló wà lọ́wọ́ ẹ̀yẹ bá gbé wọn jáde Ọlọ́run rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ so mo ọ̀rọ̀ sọ ni mo ti àrí pé fídíò kan tó fẹ́ bùsà ìdí Òṣùpá irú mi wá dùn mo fẹ́ kó continue wàá mọ̀ pé Pasuma ni bàbá jẹ́jẹ́ Òṣùpá bàbá tí ó gbádùn lòun lẹ́sẹ̀ kan tó ti gbé ẹni tiẹ̀ àti fẹ́ síbi kan tó wà ti dákẹ́ pẹ́ òye òun yẹn ṣùgbọ́n mo rí pé ó tètè sẹ́wọ́ padà kúrò ń bẹ̀ kò yẹ ń sìn kí wọ́n bẹ̀ tó fìyàn báyìí kí Alhaji Musiliu MC Olúọmọ Olúùlú gbogbo ayé ẹ bá kí Alhaji MC Musiliu Olúùlú Fọ́nìtìkà ló rà wá sí wọn ká bá wọn kí wọn lórí 500,000 tí wọ́n fún wọn torí pé ó bú MC
ó wá jáde ó bẹ̀bẹ̀ MC ní wọ́n fún ní owó alájẹ MC Musiliu Akínyẹkú náwó ọwọ́ yóò ní kásálẹ̀ òpó aláàánú nìyí ẹ ti wà ń bẹ ẹni pé ẹni síbẹ̀ mọ́ Ọlọ́run jẹ́ kó bá yín ṣùgbọ́n mo bìlí pé ṣé tó bá dọ̀la àní padà máa gbọ́ MC Musira tó wà lọ́jọ́ta ṣáà ní máa padà gbọ́ irú MC Musira ọjọ́ta àbí MC Musira yàrá pàjá sọ kọ́ la máa padà máa gbọ́ torí ẹni bá fún ọ̀gbẹ́ni lówó bẹ́ẹ̀ ni pé ó fowó fa wàhálà fún rẹ̀ lọ́jọ́ ọ̀la ni ó wo pray pé kí tí má pè padà níbẹ̀ pé wọ́n padà fà yín láṣọ ya o 500 lẹ fún o ẹni tó kó 700 gánlẹ̀ wọ́n ń fà láṣọ ya ẹni tó tó jẹba inú àwo kan náà wọ́n ń fà láṣọ ya o kò dẹ̀ sẹ́ni tó ṣe wọ́n lóore tí wọ́n yìí fà láṣọ ya ń ti wọn. MC ọwọ́ yóò ní kásálàbọ̀ gbogbo ẹni tó wá gbọ́ fídíò ẹ jọ̀ọ́ bá mi send ẹ ẹ bá mi tag Alhaji Horiyomi Hamzat wípé Alhaji onílé ńlá bẹ̀ láti Germany mo fohùn ránṣẹ́ o a fẹ́ action wọn ní kíákíá we want their proof kan sọ wá pé àwọn ọmọ kankan nípa nǹkan tí ọ̀gbẹ́ni Funny Thinker tó sọ kò jù báyìí lọ see you for the next video ire o.